Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. A kú dédé àsìkò yìí, gbogbo ojú tí ń wò mí nílé lóko nínú ìrìnàjò ọdẹ ọdún bí. Orúkọ mi ni Guru Ibitayo Joshua. A kí ọ̀gá níyìn ọ̀mọ̀wé olóyè Honorable Ọmọọba Lẹ́kùtì àti àwọn tó bẹ́lẹ̀ agbóre ní pẹ̀lú mi. Ní mo fàṣìkò dúpẹ́ fún Ọlọ́run Elédùà tí ó tún máa wọnú oṣù tuntun yìí. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ mo sọ̀rọ̀ lórí some marriage experience untimely death. Mo sọ̀rọ̀ lórí ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí orí marriage náà tún padà sí, àmọ́ ó tún yàtọ̀ sí ti ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Èyí dá lórí the journey of marriage legally recognized. Tí a bá wò dáadáa, Bíbélì fìdí ẹ̀ múlẹ̀, ó lá sọ nínú ìwé Òwe, ó lá sọ pé ó ní ẹni tó rí aya rere fẹ́ ó rí ojúrere Ọlọ́run. Yeah, ó rí ojúrere Ọlọ́run. Nípa ìdí èyí, ó yẹ kí a wádìí ohun gbogbo dájú, tó bí nínú sọ̀rọ̀ ẹni pé wádìí ohun gbogbo dájú kí o sì di òtítọ́ mú. Ní ayé àwọn fọ́fọ́dà wa, tí ìdílé kan àti ìdílé kejì bá fẹ́ fẹ́ ara wọn, ìdílé ọkọ ó máa yan alámẹ́ lọ sí ìdílé ìyàwó láti lọ mọ irú ẹ̀dá àti ìrìyàn tí wọ́n ń ṣe nínú ìdílé náà kó tó di pé wọ́n máa so àwọn méjèèjì papọ̀. Bákan náà, nígbà tí ẹ̀sùn tí fẹsẹ̀ múlẹ̀ tó báyìí, wọ́n á tún dífá pé ṣé kí wọ́n fẹ́ra wọn ni àbí kó má fẹ́ra wọn. Kí ni àwọn nǹkan, ṣé ó gba ẹbọ àbógbè tutù? Tó bá gbé tán ayé yẹn pé kò sọ̀nà níbẹ̀. Tó bá dẹ̀ gbé ẹbọ tutù, wọ́n á ṣe ẹbọ tutù tó wà ní ibẹ̀ kúrò. Ẹlòmíràn lè pe kó ṣe tutù kó tó lè dán ọmọ bí níbi jókòó ẹ, àbí kó ṣe gbọ́ kó ṣàwò. Wọ́n ṣà ọ̀nkún á lọ bẹ́ẹ̀. But ayé ti di ayé civilization débi pé nínú ayé ọ̀làjú yìí, tí bá ṣe pé go ahead, or tí girlfriend bá ṣe pé go ahead, wọ́n go ahead lọ́nà nìyẹn. But ohun tí mo fẹ́ pẹ̀ sí àkíyèsí ni wípé kò sí ohun tí ó burú ń bẹ̀. Nítorí pé Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ fún wa, ó jẹ́ kí ó yé mi wípé nínú Psalm 90 verse 12 ó ní pé Olúwa kọ́ wa bí àwa yóò ti máa ka ọjọ́ orí wa, kí àwa kó lè pe iyè wa ìwá sí ipa ọgbọ́n. Ní tó túmọ̀ sí pé iyè wa tó ń gbé sípa ọgbọ́n yìí, ọjọ́ wa tó lè sọ gba yìí, ó sọ nípa birthday wa ni. Àti bẹ́ẹ̀ tí wọ́n lè wo ìrìnàjò birthday wa dẹ̀ níyì, oṣù tó ń bí wa tí ṣe month wa, ó sọ nípa ìrìnàjò ìgbésẹ̀ wa ní àárọ̀. Day wa tó bí wa sí, ó sọ ìrìnàjò ìgbésẹ̀ wa ní ọ̀sán. Year tó bí wa sáyé yìí, ó sọ ìrìnàjò ìgbésẹ̀ wa ní ọjọ́ alẹ́. So nípa ìdí èyí, kò wá sí ohun tó burú ń bẹ̀ tí a bá lè lo date of birth yìí láti fi wo ìrìnàjò ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ sopọ̀ yìí gẹ́gẹ́ bí ọkọ àti ní aya. Nítorí pé òun ní one of the best fún research. Nítorí pé wàhálà ìgbéyàwó ti pọ̀ jù nínú ayé yìí, especially ní àwọn Nàìjíríà. Ó pọ̀ jù bẹ́ẹ̀ ni. Nítorí pé tabaka ednis lẹ́ni àbí tabaka ednis lẹ́ni tàbí bọ́lọ́la ẹ máa gbọ́ pé ọkọ ń kọ aya ń kọ̀ọ̀kan, wọ́n máa lọ sí court tí kò sí ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ sọ pé tọ́bẹ̀dẹ̀ máa bì lọ́wọ́ ọkọ àbí ìyàwó, wọ́n ní pé àwọn wádìí sí káwọn tó ṣe ohun tí àwọn ṣe, káwọn tó ṣe wedding náà. But ibi tí mo lọ́bẹ̀ ni pé ọ̀pọ̀ ti gbéyàwó tó yẹ pé tí wọ́n ti so pọ̀ dé pé kí ọkọ tó fẹ́ ìyàwó yìí ó wà okay, àwọn parents wọ́n rán lọ sí school, ó wà okay, ó dẹ̀ ti ń ṣiṣẹ́ gidi, oníṣèjì lọ́wọ́. Bẹ́ẹ̀ gẹ́rẹ́, mo tún sọ pé gẹ́rẹ́ tí wọ́n dì pé wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ yìí, nǹkan bẹ̀ sí ń dàrú lẹ́yìn ọmọ kan àbọ̀mọ kejì.
kó bẹ́ẹ̀ sì ń dàrú nǹkan lọ déédéé mọ́ wọ́n ní ṣe ayé ni ẹgbọ́ ṣe ayé ni àbí àìnímọ̀ bí sọ pé àwọn èèyàn mi kó àkúrun nítorí àìsí ìmọ̀ bẹ́ẹ̀ ni so a gbọ́dọ̀ fi ìmọ̀ kún ohun tí a ṣe nínú ayé yìí ìmọ̀ lórí ìrìnàjò nínú ayé yìí tí ṣe ìmọ̀ nọ́mbà yìí a gbọ́dọ̀ fi kún ìrìnàjò ìgbéyàwó it is necessity ẹ gbọ́dọ̀ fi kún tí a bá fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dínkù ní àwùjọ ìgbéyàwó 6 months divorce ti ṣẹlẹ̀ àìmọye ìgbéyàwó tó kú bí a tó jẹ́ pé ìgbéyàwó wọn ló sọ wọ́n di poverty tí kò yẹ kó sì rí bẹ́ẹ̀ àwọn àṣírí kan wà lára obìnrin àwọn àṣírí kan wà lára ọkùnrin tó yẹ pé tí wọ́n bá fẹ́ra wọn tó bá fẹ́ra wọn wàhálà máa wà nǹkan lílọ déédéé irú ọkọ báyìí lágbọ́dọ̀ yọ kúrò lágbọ́dọ̀ eradicate kúrò nínú ìrìnàjò ìgbéyàwó kí ìgbéyàwó ló kó wà lè náà ni wọ́n ní for better for worse ẹlòmíì ti tara bọ̀ kò lè kúrò mbẹ́ o life inside life ẹlòmíì ti tara bọ̀ kò lè kúrò ní ibẹ̀ nítorí pé ọ̀nà tí wọ́n méjì gbé tó gbà fífẹ́ra wọn lè bọ́ mbẹ́ ikú ní báṣẹ lẹ́nu ìwúrẹ́ irúgbìyàwó bẹ́ẹ̀ àfi tí divorce lè wáyé àfi tí tẹ́nìkan tí àfi tó bí a ikú ló pọn oníyàwó ẹ̀ ti kú lẹ́bí mi máa bọ́dé jìyẹn bẹ́ẹ̀ tí kò bá ti pọn oníyàwó báyìí bọ́n ṣe máa jọ wà for life náà nìyẹn kò sí tí wọ́n ṣe sí kò sí ẹ kó rí bẹ́ẹ̀ ìdí ni tí mo fi wà nìyí ìdí ni tí Ọlọ́run fi gbé àwọn onílàákàyè sáàárín yín nìyí ẹ béèrè Bíbélì pé a ó fi fún yín Matthew 7:7 kọkùn a ó sì ṣílẹ̀kùn wá kiri wọn yóò sì rí ẹ jẹ́ ká béèrè fún ìrìnàjò tó dálé lórí ìgbéyàwó nítorí pé tẹ́ bá wo ìrìnàjò ìgbéyàwó dáadáa á rí wípé ayé ní kọ́nà dọ́nà wo láfi kọ́nà ni pé bí Ọlọ́run ṣe dá wa sáyé yìí tó sì dá wa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère láàrin ọkùnrin àti láàrin obìnrin tí ìrìnàjò ìgbéyàwó bá wọnú rẹ̀ ó máa ń change o bẹ́ẹ̀ ni ó máa ń change ìgbéyàwó ó máa reform kádàrá àwọn méjèèjì ó dẹ̀ máa fífẹ́ nìkan jẹ nìkan lọ yes díì tẹ agbọ́dọ̀ fi bèrè sí ni nítorí pé kò easy mo tún repeat ẹ̀ àkótì kò easy láti rán ọmọ lọ sí school kó jáde university kó níṣẹ́ gidi lọ́wọ́ kó wá di pé ó wá ń ṣiṣẹ́ náà àwọn bí ẹ̀fà máa jẹ́ mi pé a lọ gbé àṣìgbé obìnrin sílé tàbí sí no choice nǹkan wà lọ déédéé mọ́ ọ̀rọ̀ gbéyàwó yìí ó sì tẹ̀síwájú ní next week máa mú nítorí pé àsìkò gbàmúláyè máa mú ní wẹ́rẹ́ ni mo máa jùlẹ̀ fún wa bí ó ṣe jẹ́ ní eléyìí lórí àjò ìgbéyàwó ti tè òní mo fẹ́ fẹ́lẹ̀ tó alẹ́ sílẹ̀ kan sí benefits of date of birth yìí ilé ẹ̀kọ́ ẹ̀ wà tó jẹ́ pé èmi ni alákòóso ẹ̀ jẹ́ pé à ń tẹ́nà àwọn ènìyàn kò sẹ́ni tí ò lè wá fún training wa yálà pastor ni àáfà ni ìmáàmù ni student ni mọ́tàn tó lè jẹ́ oníṣẹ́ ọwọ́ ni mọ́tàn tó lè jẹ́ láti wá kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nípa ìrìnàjò ayé yìí lórí ìrìnàjò nọ́mbà is real o ẹ̀dìmú bẹ̀ nítorí pé nọ́mbà tá a sọ pé yìí science in number ni ẹ̀kọ́ tó péye ni ẹ̀kọ́ tó lámìláká ni ẹ̀kọ́ tó borí ẹ̀kọ́ ni ìmọ̀ tó borí ìmọ̀ ni ìmọ̀ tó ń fi ṣe ìpìlẹ̀ ìrìnàjò ilé ayé ni ẹgbà bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ìjẹ́kọ́ wà bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nu tọ́ ìmọ̀ àfẹ́ ṣe àlọ́ èmi ní olólùfẹ́ yín orúkọ mi kò tí ì yí padà
èmi náà ni Guru Ibitayo Joshua a máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.